ṣó ti yé yín báyìí. Gbogbo àwọn nǹkan yìí ni kò le, ẹ̀yin ni kí ẹ fi ara balẹ̀ láti mọ̀. Ṣé wọn pé kò ní dá nígbà tí òyìnbó bá ń kọ́ wa ní ìró kọ́nsọ́náǹtì, ẹ gbọ́dọ̀ múra báyìí torí ìlérí tí wọ́n ṣe ni pé àwọn ń bọ̀ wá kọ́ wa ní èdè Yorùbá. Ìdí nìyí tí aṣíwájú Abíọ́nà Adékúnlé fi gbé ètò yìí kalẹ̀ fún ẹ̀yin ìwé láti máa kọ́ yín ní èdè àti àṣà Yorùbá kí àwọn òyìnbó má bàa lè máa kọ́ wa ní èdè wa fúnra wa. Ohun òdójútì ni yóò jẹ́ fún wa tí òyìnbó bá ń kọ́ wa ní èdè àti àṣà wa. Yorùbá dùn lásà, ó dùn lásà. Yorùbá ni wá, Yorùbá ni wá, Yorùbá nìran bàbá wa. Àwa lọmọ Odùduwà, àṣà Yorùbá ò gbọdọ̀ parun. Gbé kémi gbé kí mo wí. Yorùbá ni wá, Yorùbá ni wá, Yorùbá nìran bàbá wa. Àwa lọmọ Odùduwà, àṣà Yorùbá ò gbọdọ̀ parun. Gbé kémi gbé. Ẹ tún káàbọ̀ sí orí ètò yín, ètò wa, ètò Yorùbá wa, níbi tí a ti ń kọ́ àwọn èwe wa ní ẹ̀kọ́ èdè Yorùbá, nítorí pé ọmọ tí a kò kọ́ ni yóò gbélé tí a kọ́ tà. Yorùbá sì bọ̀, wọ́n ní ohun tí a bá jẹ síkù ní so ẹ̀mí ró, ohun tí a bá fi kọ́ mẹni ní dogún fún un. Ẹ̀dá tó fọmọ sílẹ̀ láìkọ́ lọ́gbọ́n tí ń kọ́lé jọ tí sì tún káàsẹ̀ jọ, kó rántí pé ilé yóò di ní ẹlẹ́ ẹlẹ́ni, àṣẹ yóò di àṣẹ ọmọ ẹlòmíràn. Tẹ́ bá ń fi ọkàn bá wa lọ, ẹ ti rí pé oríṣiríṣi ìfigagbága ló ti ń wáyé láàárín àwọn ilé ẹ̀kọ́. Nítọjọ́ òní, a tún ní àwọn ilé ẹ̀kọ́ kan tí wọ́n ń figagbága. Àmọ́ tí ẹ bá wo ọwọ́ òsì mi ní àárín yìí, ẹ rí àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ̀. Tí ẹ bá wá wo ọwọ́ ọ̀tún bákan náà, ẹ rí pé ó ṣófo. Kí nìdí? Ìdí àbá ni pé àwọn méjì, ṣóńṣó méjì tó fẹ́ fojú kanra wọn, ìkan sá. Tẹ́ ẹ bá sì máa ń wo bọ́ọ̀lù, ẹ ti rí pé bírú èyí bá wáyé, àwọn tó wà yìí ni a ó gbé lórí wọn pé wọ́n borí. Èyí fi àpẹẹrẹ pé wọ́n ti mọ bí ilé ẹ̀kọ́ náà ti tó síwájú kí wọ́n tó sá. Nítorí bẹ́ẹ̀, àìwálé arúgbó lọ́fẹ̀ẹ́, wọ́n ti wá, a ó sì gbé wọn lórí wọn kí wọ́n tó lọ bá àwọn mìíràn tí wọ́n bá pegedé ní ìpele tiwọn. Orúkọ ẹni tí ó ti ń bá yín sọ̀rọ̀ ní Bákàrè Saheed Ọláwálé, jagunmólú èdè ní gbogbo ilẹ̀ kílẹ̀ Ọlọ́run ló dé èèyàn kọ́. Èmi lọ́mọ rẹ̀ sí òbí ará ìlòdè, òbí ni mí, òbí nìwọ, ọmọ orí ayé ni bàbá wọn. Kò ságàn nínú òbí rárá, ọmọ ni wọ́n mọ bí wẹrẹ nílé aládì. Orúkọ mi ni Lánìbà Àmìdá. Mo jẹ́ ọmọ ọdún mélòó? Mo jẹ́ ọmọ ọdún mẹ́tàlélógún. Mẹ́tàlélógún? Mélòó mẹ́tàlélógún ní fígọ̀? 13. 13. Ọ̀rọ̀ sọ pé mẹ́tàlá. Mẹ́tàlélógún, ìyẹn túmọ̀ sí wípé 23. Mẹ́ta ó ti lé ní ogún. Àmọ́ tó bá jẹ́ mẹ́tàlá, mẹ́tàlá ó túmọ̀ sí mẹ́wàá. Tẹ́ bá sọ pé mẹ́tàlá, ìyẹn ni pé mẹ́tàlá, mẹ́ta ó lé mẹ́wàá, ó jẹ́ kàrìnlá. Ìjọba ìbílẹ̀ wo ló ti wá? Ìbàdàn South West. Ìbàdàn South West. Kí ni orúkọ ilé ẹ̀kọ́ rẹ? Orúkọ ilé ẹ̀kọ́ mi ni St. Teresa's College School 1. Orúkọ mi ni Kọ́láwọlé Zainab. Kọ́láwọlé Zainab. Ó ti tó ọmọ ọdún mélòó báyìí? Ọmọ ọdún mọ́kànlá. Ọmọ ọdún mọ́kànlá. Ìyẹn tí fígọ̀ rẹ̀ jẹ́ 11. Ìjọba ìbílẹ̀ wo? Ìbàdàn South West. Ìbàdàn South West. Láti ilé ẹ̀kọ́ wo nìyẹn o? Ilé ẹ̀kọ́ St. Teresa's College Òkè Àdó Ìbàdàn ní School 2. Bóun náà ti ń kí gbọ̀ngàn. Ọmọ olúfẹ́ àrògò bíjà, ọmọ olúpẹ́, ọmọ agẹṣinsáwọ, ọmọ alẹ́bí oṣù máfaratige, ọmọ tí ń jẹun ní gbangba ọkọ̀, ọmọ kúlódó àwùbí, ọmọ kúlódò tó ti tó gbogbo ará ìgbèrí wọn kò lọ́dọ̀, gbogbo wọn ní jẹ́ bàbá. Tá ń láṣà, tá ń lè koro, tá ní dọ̀bọ́dé omi ìpakun, tá lákúndẹ̀rẹ̀ omi ayaba, dọ̀bọ́dé kò dẹni lẹ́yìn ẹsẹ̀ mẹ́, tọ́wọ́ la fún lẹ́lẹ́ onígboro wọn kò lágbà, ará ìgbèrí kò lágbà, gbogbo wọn ní jẹ́ bàbá. Wọ́n máa jẹ́ bàbá, má jà arúgbó. Ará ìgbòdì mú kí gbogbo yín Èdùmàrè bá wa dá ìlú Gbọ̀ngán sí o. Àṣẹ. Ẹ bá mi fọmọdé látẹ̀wọ́, fọmọ yẹn látẹ̀wọ́. Ó fi hàn pé àwọn olùkọ́ yín gbìyànjú gidi gan ni o. Ó yẹ jẹ́ ká tẹ̀síwájú. Ṣé wọ́n lọ́kọ́ fẹ́ mú béèrè? Dárúkọ rẹ kí o sì mú béèrè kan. Orúkọ mi ni Lánìbà Àmìdá.
lánìbà àmì dá. Ìbéèrè wo ló mú? Ọ̀kan. Dáàṣì ni Yorùbá ń pè ní òrìṣà èwe. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé oríṣiríṣi òrìṣà la ní ní ilẹ̀ Yorùbá. Ògún, Ṣàngó, Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ni orúkọ tí à ń pe òrìṣà èwe? Ọ̀ṣun. Ọ̀ṣun. Ó fẹ́ gbà á. Àmọ́ tá a bá sọ̀rọ̀ nípa Ọ̀ṣun, Ọ̀ṣun jẹ́ òrìṣà kan tó ṣe pé ó máa ń fúnni lọ́mọ. Wọ́n fi máa ń pè ní awẹdẹ kí o tó wẹ ọmọ. Ó ní ohun tó fà á náà tán fi ń pè bẹ́ẹ̀. Àmọ́ òrìṣà tó ṣe pé a máa ń lọ sábà láti bẹ̀ láti tù kí ó fún wa lọ́mọ, òun ni Ọ̀ṣun. Ṣẹlẹ̀rú àgbo, àgbàrá àgbo lọ́ṣun fi ń wọ ọmọ rẹ̀ kí dókítà ó tó dé. Abímọmọ dáná lé Ọ̀ṣun là ń pòwe mọ́. Ọ̀ṣun ni ó máa ń fúnni lọ́mọ. Àmọ́ òrìṣà kan wà tó ṣe wípé ó wà ní ìdí kí a máa tọ́jú àwọn ọmọdé. Bí ó tilẹ̀ jẹ́ pé ó lè fúnni lọ́mọ, àmọ́ gbogbo nǹkan tó bá jẹ mọ́ ọmọdé, ẹ má fi nǹkan kí nǹkan kan ọmọdé o. Òrìṣà yóò gbárata tí wọ́n bá ti wá sábà. Ṣó o mọ̀? Ògún. Ògún. Ẹ pé kún. Ẹ pé kún. Ẹ pé kún. Mo fi rẹ́ yín lójú, mo fi rẹ́ yín nímú, ṣé ẹ gbà bẹ́ẹ̀? A gbà bẹ́ẹ̀. Òrìṣà èwe ni Kórì. 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 Àpèjá rẹ̀ ni kórì kótó. Ẹ kọ́lẹ̀. Kórì kótó. Kí ni mo pè é? Tẹ́ bá gbọ́ nígbà tí wọ́n máa ń kọrin kó tó di pé ọ̀gá àgbà ni bàbá àgbàlagbà King Sunny Adé kí ó tó fi kọrin pé kórì kótó má páyà mi lẹ́kún òrìṣà èwe má páyà mi lẹ́kún o ìyá ni wúrà bàbá ni dígí o jàre má páyà mi lẹ́kún òrìṣà èwe má páyà mi lẹ́kún o. Kórìkótó ní orúkọ òrìṣà tí a mọ̀ mọ́ àwọn ọmọdé ní gbogbo ìgbà tí gbóná bá ń ṣẹlẹ̀ sáwọn ọmọdé tí wọ́n ń kú láyé àtijọ́. Náà pé Ọ̀ṣun lè fúnni lọ́mọ, Ṣàpọ̀nná lè pa ọmọ dànù. Nítorí bẹ́ẹ̀ tí Ṣàpọ̀nná bá ń gbèsè rẹ̀ dé tó ń da ìgbóná síta, ìdí kórì náà máa ń sá lọ tó máa jó yípo rẹ̀. Kò sírú àìsàn bẹ́ẹ̀ tó lè máa ṣe ọmọ náà, ara rẹ̀ ó yá. Ẹ pàtẹ́wọ́ fólùkọ́, ẹ pàtẹ́wọ́ fólùkọ́, ẹ pàtẹ́wọ́ fólùkọ́. Ó yá, kí ẹnìkejì mú ìbéèrè. Ẹ̀rin. Ìbéèrè sọ báyìí, ìbéèrè kẹrin, ìró èdè. Kí ni ìró kọ́nsọ́náǹtì pẹ̀lú àpẹẹrẹ? Kọ́nsọ́náǹtì jẹ́ ọ̀rọ̀ tí a kì í fi àmì sí lórí. Àmọ́ kí ni ìró kọ́nsọ́náǹtì? Tó bá ní kó ṣàlàyé ẹ̀ ìró kọ́nsọ́náǹtì o. Ìró kọ́nsọ́náǹtì ní kìnìkan. A máa ṣàlàyé tá a tún máa nà í lẹ́gba. Ìpẹ́ gbọ́dọ̀ mọ̀. Ṣé o mọ̀ pé àwọn Gẹ̀ẹ́sì náà wọ́n ní bó ṣe ń kọ́ wọn ní kọ́nsọ́náǹtì? Ta ni what is consonant? Tá a máa sọ bẹ́ẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ náà la ṣe ní Yorùbá nínú abala ìró èdè. Kí ni ìró kọ́nsọ́náǹtì? Kọ́nsọ́náǹtì jẹ́ ọ̀rọ̀ tí a kì í fi ọmọ sí. Rárá. Ṣé ẹnìkejì mọ̀ láti gbìyànjú? Ẹ mọ ìró kọ́nsọ́náǹtì. Tá a bá jáde èébè olùkọ́ yín kó máa ń nà yín lẹ́gba. Nítorí pé olùkọ́ ò ti gbìyànjú láti jẹ́ kẹ́ mọ ìró kọ́nsọ́náǹtì. Ìwádìí sì fi hàn pé àwọn akẹ́kọ̀ọ́ máa ń sá fún àwọn abala gírámà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ pé kún. Ẹ pé kún. Mo rẹ́ yín lójú rẹ́ yín nímú. Ṣé ẹ gbà bẹ́ẹ̀? Bẹ́ẹ̀. Ẹ gbà bẹ́ẹ̀. Ìró kọ́nsọ́náǹtì ni ìró tí a pè nígbà tí ìdíwọ́ wà fún èémí tó ń tinú ẹ̀dọ̀fóró bọ̀ wá sí ìta. Jẹ́ kí n ṣàlàyé rẹ̀ fún yín kó lè yé yín dáadáa. Ìró òun ni àwọn Gẹ̀ẹ́sì tún pè ní sound. Tá a bá ti pè níbi tí atẹ́gùn ti ń wá láti inú wa tá a fi ráyè sọ̀rọ̀, òun náà ń pè ní ẹ̀dọ̀fóró tí àwọn Gẹ̀ẹ́sì ń pè ní lungs. Inú ẹ̀ ni èémí ò ti jáde wá sí òpónà àjẹmọ́hùn bíi eléyìí. Ìró kọ́nsọ́náǹtì ni ìró tí a pè
nígbà tí kò sí ìdíwọ́ fún èémí ni atẹ́gùn, fún èémí tó ń tinú ẹ̀dọ̀fóró bọ̀ wá sí ìta. Lẹ́yìn ìgbà náà wàá ṣẹ̀ṣẹ̀ wá máa dárúkọ àwọn àpẹẹrẹ rẹ̀. Àpẹẹrẹ kọ́nsọ́náǹtì. B. Yóò dáa fún ọ. Àpẹẹrẹ kọ́nsọ́náǹtì. Fi. Fi. Yóò dáa fún ọ. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Tó ti yé yín báyìí. Gbogbo àwọn nǹkan yìí ni kò le. Ẹ̀yin ni kí ẹ fi ara balẹ̀ láti mọ̀. Ṣé àwọn pé kò ní dá nígbà tí òyìnbó bá ń kọ́ wa ní ìró kọ́nsọ́náǹtì? Ẹ gbọ́dọ̀ múra báyìí. Torí ìlérí tí wọ́n ṣe ni pé àwọn ń bọ̀ wá kọ́ wa ní èdè Yorùbá. Ìdí nìyí tí aṣíwájú Abíọ́nà Adékúnlé fi gbé ètò yìí kalẹ̀ fún ẹ̀yin ìwé láti máa kọ́ yín ní èdè àti àṣà Yorùbá kí àwọn òyìnbó má bàa lè máa kọ́ wa ní èdè wa fúnra wa. Ohun ìdójútì ni yóò jẹ́ fún wa tí òyìnbó bá ń kọ́ wa ní èdè àti àṣà wa. Ẹ ṣe gan ló yẹ mú béèrè. Ta ló kàn tó fẹ́ mú béèrè? 21. Ọ̀kànlélọ́gbọ̀n. Ìbéèrè tí ó wà níbí orúkọ oyè ni. Lára àwọn nǹkan tá a ti kọ́kọ́ fi ṣíde ètò lẹ́ẹ̀kan ni pé tí orúkọ oyè Ọlọ́wọ̀ bá jẹ́ Ọlọ́wọ̀ ti Ọ̀wọ̀, kí ni orúkọ oyè ọba Adó Èkìtì? Aládó ti Adó Èkìtì. Rárá o, kò rí bẹ́ẹ̀. Ṣé ẹnìkejì ó gbìyànjú? Kìí ṣe Aládó ti Adó Èkìtì, oyè ọba Adó Èkìtì. Tá bá ń sọ̀rọ̀ nípa oyè ọba Adó Èkìtì, Ewí ti Adó. Kí ni mo pè é? Ewí ti Adó. Ewí ti Adó. Ẹ ṣe kábíyèsí fún bàbá o. Kábíyèsí o. Tí ẹ bá wo lára àwọn oríkì Ọ̀rúnmìlà gan, ẹ ti máa rí àpẹẹrẹ àwọn kinní yìí tí ó ń jẹyọ ń bẹ̀. Ẹ ti rí bí ó ṣe ń nígbà tí Ọ̀rúnmìlà tán bá ń kì nígbà míì wọ́n máa ń ṣàlàyé gbogbo àwọn ìlú tó ti dé rí. Ó ní Ewí ti Adó ń sàǹdẹ̀ta Èrìnmìlódì Ọ̀wọ̀ mọ̀pó elérè mọ̀fà ọ̀tún Bọ́lá jókòó ọmọ kékeré méyìn erin fan. Ewí ti Adó. Ewí ti Adó. Ṣó ti yé yín? Ṣé tán bá bí lọ́jọ́ mi ṣe é mọ̀? Bẹ́ẹ̀. Orúkọ oyè ọba Adó Èkìtì ni Ewí ti Adó. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ káre láì. Ó yá ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Zainabu mú béèrè. 100. Àwọn ọmọ ìmọ̀ nǹka o. Ẹ mọ̀ bá ń pàtẹ́wọ́ fún kejì rẹ̀ pé ó mọ ẹmọ nǹka. Ọmọ dáadáa mi. Ìbéèrè 100. Parí òwe yìí. Ìyànjú ajé là ń gbà. Ìyànjú ajé là ń gbà. Tá bá wọ pé ìyànjú ajé là ń gbà. Ìyẹn ni pé nígbà tó yẹ pé èèyàn fẹ́ lọ tajà. Ajé nìyẹn. Ó fẹ́ rówó. So gbogbo bó ṣe ń dààmú yẹn tó ń gbìyànjú. Kí ni ìparí ẹ̀? Ìyànjú ajé là ń gbà. Àmì fún ẹnìkejì rẹ ní ìyànjú ajé là ń gbà. Òwe. Tá bá sọ̀rọ̀ nípa pé ìyànjú ajé là ń gbà, ìparí rẹ̀ ni pé ojoojúmọ́ ní rẹ ni. Kí ni mo pè é? Ojoojúmọ́ ní rẹ ni. Ìyànjú ajé là ń gbà. Ojoojúmọ́ ní rẹ ni. Yóò dà kó yẹ kó bí mi léèrè kí bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀. Nígbà tí mo ń ṣàlàyé fún ẹ lẹ́ẹ̀kan pé bó ni ìyànjú ajé là ń gbà tí mo ń gbìyànjú àti ṣe àlàyé ìgbìyànjú. Tá bá ti jí láàárọ̀, a kọrí síbi iṣẹ́ wa ní ìrètí àti rí owó, ní ìrètí àti rí oúnjẹ jẹ. Ẹni tó ṣe pé iṣẹ́ kọ́lékọ́lé ló ń ṣe. Ìjẹ́ mọ̀ pé gbogbo apá báyìí ni ó mọ ọrọ̀. Eléyìí tó ṣe lánàá ara rẹ̀ ò tí ì yá. Ó tún ṣe míì lónìí, yóò tún ṣe míì lọ́la. Ó yàtọ̀ sí pé ó ṣèkíní ó lulẹ̀, ó ṣèkejì ó lulẹ̀, ó ṣèkẹta. Méje ó ṣe ìyẹn kọ́ là ń sọ. Nígbà mìíràn wà gbogbo àwọn ìyá wa tẹ́rí tí wọ́n ń kiri lọ́jà káàkiri, ẹlòmíì ó fi ẹsẹ̀ rìn máìlì 3, 4, 5 lójoojúmọ́. Ìyànjú ajé là ń gbà. Lọ́jọ́ kejì tá bá fẹ́ jí lórí ibùsùn wa yóò rẹ̀ wá díẹ̀, àmọ́ kò sẹ́ni tá a lè sùn tì lọ́rùn, tá a lè máa yọ̀ sí lọ́rùn pé ẹ̀rọ rẹ̀ mí lónìí. Rárá. Ṣé mọ́ mi rò ní fún ọ lówó oúnjẹ? Bá mi rò ní fún ẹ lówó oúnjẹ? Ibo ló wá ti fẹ́ jẹ́ kán rówó? Nítorí ó rẹ̀ wọ́n àmọ́ wọn ò lè sọ. Ìyànjú ni wọ́n ń gbà ní gbogbo ìgbà. Kò sẹ́ni tí ì rẹ̀ o. Ojoojúmọ́ ní rẹ̀ ni. Ìwọ̀nba ìrìn àjò kékeré tẹ́yin náà rìn wá sí gbọ̀ngàn yìí. Tẹ́ ẹ bá máa délé, yóò fẹ́ rẹ̀ yẹn ẹ fẹ́ sùn. Ṣó ń yé wa o? Ṣó ń yé wa o? Ṣé òwe náà yé yín dáadáa?
ṣó yé yín dáadáa. bẹ́ẹ̀ni. ní gbogbo ìgbà tí ìwọ náà bá ti rí bóyá ìwọ gan òun kà rẹ̀ láti lọ ilé ẹ̀kọ́ tán bá wá ń bi ọ́ léèrè pé lára rẹ ò yá tàbí ilé ẹ̀kọ́ òwò lọ síbẹ̀ náà ó tún fẹ́ gbìyànjú àti lọ o lè fún wọn lówe náà pé ìyànjú ajé là ń gbà ojoojúmọ́ ní rẹ ni kì í ṣe pé kò rẹ̀ mí àmọ́ mo kàn tún fẹ́ tiraka torí mi ò mọ irúṣẹ́ tán tún lè kọ́ wa lónìí. tó ti yí ọ ẹ jẹ́ ká tẹ̀síwájú ta ní ìbéèrè kan láti mú ìbéèrè wọ ní ìbéèrè kan bóyá Àmídá mú béèrè. ogójì. ìbéèrè ogójì ǹjẹ́ o mọ ogójì bó ṣe jẹ́ ogún méjì ló di ogójì ẹ̀ka ẹ̀yin ọmọ ẹ̀ mọ òǹkà o ẹ̀ mọ òǹkà dáadáa ó fi hàn pé olùkọ́ yín kọ́ yín ní òǹkà tó kúnjú owó. sọ èèwọ̀ mẹ́ta tí aláboyún kò gbọ́dọ̀ ṣe láyé àtijọ́ ọgbà bí ó bá ti lóyún tí aláboyún bá ti lóyún báyìí kí ni àwọn èèwọ̀ mẹ́ta tó máa kà fún láyé àtijọ́ tí kò gbọ́dọ̀ ṣe. kò gbọ́dọ̀ rìn ní ọ̀sán. kò gbọ́dọ̀ rìn ní ọ̀sán láti bí aago mélòó. bí aago kan. ẹ bá ń fọmọ ẹ látẹ̀wọ́. ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ aláboyún kò gbọ́dọ̀ rìn ní ọ̀sán gangan. ẹlẹ́ẹ̀kejì ńkọ́ èèwọ̀ aláboyún pọ̀ dáadáa ronú sí dáadáa aláboyún kò gbọ́dọ̀ ṣiṣẹ́ àṣekárakára. kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ tí ó lágbára jù kí oyún rẹ̀ má bàa bàjẹ́ tàbí kó wálẹ̀ fún látẹ̀wọ́ ẹlẹ́ẹ̀kejì. ó kẹyọ kan rò dáadáa nígbà tí mọ́mì rẹ̀ gan tẹ́ bá jọ wà nínú ilé àwọn ní ò ti máa ṣàlàyé. aláboyún kò gbọ́dọ̀ dákun délẹ̀. aláboyún kò gbọ́dọ̀ dá ẹ fún látẹ̀wọ́ ìdí ni pé tí aláboyún bá dákun délẹ̀ ojú ọmọ náà lè dà ojú ẹ̀ lè dà tọmọ náà bá kú ojú ẹ̀ á dà tí aláboyún bá rìn lọ́sàn-án gangan ìgbàgbọ́ àwọn Yorùbá ni pé àwọn ẹ̀mí àìrí kan tá à ń pè ní bí àlejànú wọ́n lè pààrọ̀ ọmọ tó wà nínú aláboyún kí wọ́n lé ọmọ gidi síta kí wọ́n á bí ọmọ gbàjẹ́ ìsinmi ọlọ́mọ jà bí irú ẹ̀. àmín. tí aláboyún bá iṣẹ́ tó lágbára jù oyún rẹ̀ ó lè bàjẹ́ kì í ṣe àwọn òyìnbó ló kó àwọn baba ńlá wa ní gbogbo èyí kí àwọn òyìnbó tó dé gan ni àwọn baba ńlá wa ti mọ gbogbo rẹ̀ kí ó tó di pé àwọn náà ṣàmúlò rẹ̀ láyé òde òní tí àwọn olóyìnbó ń ṣe ṣé ó ń yé wa o. bẹ́ẹ̀ni èje òǹkà ìbéèrè ẹlẹ́ẹ̀keje ìbéèrè keje kí ló wà níbẹ̀. ìbéèrè keje àlọ́ àpamọ̀ ni wọ́n ti kọ́ ní àlọ́ àpamọ̀ lóríṣiríṣi. àlọ́ àpamọ̀ yìí sọ pé a gbé e lọ́wọ́ ọmọ inú rẹ̀ ń rìn lọ bá a ṣe gbé e lọ́wọ́ báyìí ọmọ tó wà nù ẹ̀ nǹkan tá a gbé lọ́wọ́ yẹn ọmọ tó wà nù nǹkan náà ló bá ń rìn lọ kí ni o Àmídá a gbé e lọ́wọ́ ọmọ inú rẹ̀ ń rìn lọ kí ni o. ohùn bó o la ṣe gbé lọ́wọ́ tí ọmọ inú rẹ̀ ń rìn lọ. torí pé ohùn jẹ́ nǹkan tó yẹ pé a ní tó bá dẹ́rẹ̀ pé tá a bá sọ̀rọ̀ ó máa á jáde síta nígbà tí ó ń rìn lọ. ó gbìyànjú àmọ́ kì í ṣe ohùn àlọ́ yìí mo fẹ́ jẹ́ kẹ́ fi sọ́wọ́ kí ẹ̀yin náà kí ẹ máa pa káàkiri láàrin akẹgbẹ́ yín. ṣé wọn kí mo sọ nǹkan kan fún ilé kan pé àlọ́ àpamọ̀ tá a bá gbọ́ rí ọjọ́ tán bá sọ ìdáhùn rẹ̀ fún wa a máa mọ̀ kò nílò pé àṣìṣe ń jókòó kà níjọ́kíjọ́ tá a bá gbọ́ ń bò mí a máa mọ ìdáhùn sí. a gbé lọ́wọ́ ọmọ inú rẹ̀ rìn lọ. ìbọn ni o ṣé òun tá a bá gbé ìbọn lọ́wọ́ bí eléyìí báyìí tá a bá fa apátí rẹ̀ tó ń pè ní okó ìbọn tá a bá tẹ̀ pò ṣé wọ́n pé òun la gbé lọ́wọ́ nǹkan tó wà nínú ẹ̀ ọta tó jáde òun ni ọmọ inú rẹ̀ ó wá rìn lọ kódà àwọn olóyìnbó gan sọ pé àwọn gan ní straight bullet tí ó mọ rìn báyìí ẹ̀yin náà ti ń wò lórí oríṣiríṣi amóhùnmáwòrán tẹ́ mọ rí tí ọta àbọ̀ mọ lọ bí ilé a gbé e lọ́wọ́ ọmọ inú rẹ̀ rìn lọ ṣóyé yín. bẹ́ẹ̀ni. ta ló kàn tí ó mú béèrè. Àmídá
àmìdá alámìdá àmìdámìdá kẹ́ńkẹ́lẹ̀wù àmìdámìdá kẹ́ńkẹ́lẹ̀wù. ìbéèrè wo. àádọ́ta. kí ni àádọ́ta ní fígọ̀. 50. gbà mí fún látẹ̀wọ́. ẹ mọ òǹkà dáadáa ó sì dá yín lójú àádọ́ta. ṣé wọn pé tá a bá ti sọ pé ìyẹn ni pé mẹ́wàá ó dín ní ọgọ́ta ní 60. àádọ́ta mẹ́wàá ti yọ kúrò nínú ọgọ́ta yẹn ó jẹ́ 50. àmì ohùn fi àmì sórí ọ̀rọ̀ yìí. olóòórùn torí ẹ̀ la fi fún yín níwèé ẹ lè kọ sílẹ̀ lẹ̀. olóòórùn. Rèrèmí. àmì mélòó la kọ́kọ́ níná síwájú kí. mẹ́ta dárúkọ wọn. Do. Re. Mi. mẹ́tẹ̀ẹ̀ta yẹn la máa ń fi sí àwọn orí ọ̀rọ̀ wa. àmì tó wá wà lórí olóòórùn kí wá ni o. ó yá fàmì sí. o lè gbìyànjú ẹ̀ ẹ̀yà àmì wo ni sáré sọ nítorí àkókò wa. Rèrèmí. Rèrèmí tó bá wo nǹkan tó sọ yẹn rèrèmí àkọ́kọ́ kò sí àmì tó ń jẹ́ rè la ní rèrè ìyẹn ti kọ́kọ́ lọ mí kò sọ̀rọ̀ kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ ní èdè Yorùbá. bá mi fún Zainabu kí ó gbìyànjú rẹ̀ láti fi àmì sórí olóòórùn. Dòrèmí. Dòrèmí kò káyé dòrèmí kò rí bẹ́ẹ̀. olóòórùn. àkọ́kọ́ nǹkan kan tá a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ fún akẹ́kọ̀ọ́ láti ṣe ni pé àkọ́tọ́ ó jẹ wá lógún. tá a bá fẹ́ fi àmì sí ìwà wá farabalẹ̀ pé wàá gé àmì wo ló mú jáde. Re mí òórùn. kí ló mú jáde. Dò mí dò olóòórùn. Re mí dò kí ni mo pè é. Re mí dò olóòórùn. Re mí dò ẹ pàtẹ́wọ́ fún mi. nítorí bẹ́ẹ̀ àmì ohùn kò le rárá. ọdọ àfarabalẹ̀ bọ́rọ̀ bá ti gùn jù gbára báwọn fọ́ lẹ́yọ kọ̀ọ̀kan jẹ́ pọ̀ mọ́ra ẹ̀ mọ̀. ṣé òun yé wa o. ẹ mú béèrè ta ló kàn. àádọ́ta dín ní àrùn. àádọ́ta dín ní àrùn fígọ̀ rẹ̀ kí ló ń jẹ́. 45. márùndín ní àádọ́ta. ó wá sọ pé àádọ́ta dín ní márùn omi ẹ̀kọ́ náà ni àmọ́ bó ṣe ká pé gangan ni pé márùndín ní àádọ́ta. nínú àṣà ìlà kíkọ irúfẹ́ ìlà wo ni à ń wọ́. wọ́n bá náà ń wọ́ ìlà wọ́n kọ́ ti kọ́ ní ìlà kíkọ. irúfẹ́ ìlà wo ni a máa ń wọ́. wíwọ́ là ń wọ́. a ní jẹ́ ràn ọ́ lọ́wọ́ díẹ̀. wọ́n á náà bu wọ́n kọ pélé sòtírí ọ̀rọ̀ ìṣetán lò fún báyìí wọ́n kọ pélé. wọ́n á náà bu àbàjá. wọ́n bu àbàjá. irúfẹ́ ìlà wo ló ṣe pé ṣe là ń wọ́. ìlà wo náà ń wọ́. Ọ̀ṣun. sọ̀rọ̀ sókè kò kúkú sẹ́ni kankan tí ó nà yín ẹ sọ̀rọ̀ sókè. bó ṣe sọ̀rọ̀ sókè kò dáa. àwọn aráalé ń wò ọ́ láti ilé o ò sì túraká sọ̀rọ̀ sókè. Ọ̀ṣun. bá mi fún ẹ̀kejì ní. irúfẹ́ ìlà wo ló ṣe pé ṣe là ń wọ̀ nínú ìlà kíkọ.
bó ṣáà ti gbọ́ ìlà kíkọ rí àbó gbọ́ ìlà kíkọ rí o ti gbọ́ rí. Ìlà wo ló ṣe pé ṣe là ń wọ́, ṣe la máa ń wọ́ ìlà náà, ojú náà ń kọ́ sí o, wọ́n máa wọ́ sí ojú ni o. Irúfẹ́ ìlà wo ni wọ́n á wọ́, kódà máa fi búra wọn gẹ́gẹ́ máa sọ pé mo wá ọ àsẹ́ni lọ wà. Pẹ̀lú nǹkan tí mo sọ yẹn tó yẹ kó o ti mọ̀. Ìlà wo ló ṣe pé ṣe náà ń wọ̀, wíwọ́ là ń wọ̀. Mo wá ọ àsẹ́ni lọ wà. Ìlà kí lorúkọ ìlà náà? Ẹ mọ̀? Ìbàdàn. Ìbàdàn. Sọ sókè. Ìbàdàn. Ìlú nìyẹn. Ó gbà ìlú tó ń kọ́, ara àwọn ìlú tó ń kọ́ ni Ìbàdàn wà. Ara àwọn ìlú tó ń kọ́ ni Ìbàdàn wà. Ẹ mọ̀ ìlà náà. Orúkọ ìlà yìí ni gọ̀m̀bọ́. Kí ni mo pè é? Gọ̀m̀bọ́. Kí ni mo pè é? Gọ̀m̀bọ́. Wíwọ́ ni à ń wọ́ gọ̀m̀bọ́. A ní mo wá ọ. Àsẹ́ni lọ wà. Àwọn tó fún lórúkọ náà sọ bẹ́ẹ̀ o. Àmọ́ wíwọ́ ni à ń wọ́ gọ̀m̀bọ́. Tẹ́ bá gbìyànjú láti rìn ní àárín Ọ̀yọ́ mọ́ Ìbàdàn, pàápàá jùlọ kábíyèsí Aláàfin kú bàbá yèyé, kábíyèsí o Ọba Lámídì Adéyẹmí tí wọ́n gbéṣẹ̀ láìpẹ́ yìí. Ẹ bá rí ojú wọn, ẹ rí i pé irúfẹ́ ìlà bẹ́ẹ̀ ni wọ́n kọ sí ojú. Wọ́n máa ń wọ́ gọ̀m̀bọ́ ni, wọ́n sì máa ń kọ pélé. Kí ni mo pè é? Pélé. Wọ́n ń kọ pélé. Wọ́n ń wọ́ gọ̀m̀bọ́. Wọ́n ń wọ́ gọ̀m̀bọ́. Ẹ ṣe ẹja tẹ̀síwájú. Ẹ mú béèrè. Ọgọ́ta. Ìbéèrè ọgọ́ta. Kí ni ọgọ́ta ní fígọ̀? 60. Kárẹ̀ láì. Ìbéèrè ọgọ́ta sọ báyìí. Parí ọ̀rọ̀ yìí bọ́n ṣe máa ń sọ, àwọn kan lè pè lówe. Bójú bá yẹjú, kóhun má ṣe yẹ̀. Ọmọ ó gbé mi débẹ̀. Ẹ bá fún látẹ̀wọ́. Bójú bá yẹjú, kí ohùn má yẹ̀. Kárí láì. Kò tiẹ̀ dà mí láàmú. Kí wá ní ìdí tí wọ́n fi máa ń sọ bẹ́ẹ̀? Kí ni ìdí táwọn Yorùbá fi máa ń lo irú ọ̀rọ̀ yìí? Torí pé tí èmi àti èèyàn tá bá jọ sọ̀rọ̀ pé báyìí ni a ṣe máa ṣe nǹkan náà o, kí ẹnìkejì kó má yẹ ọ̀rọ̀ náà. Ó gbà. Ẹ tún fún láti wọlé ẹ̀kan sí. Yóò dáa fún orí àkànkẹ́, yóò dáa fún wọ̀nà, ayé rẹ̀ ò ní bàjẹ́. Ó yá, ẹ mú béèrè kẹjọ. Ìbéèrè kẹjọ. Ẹ̀tàlélọ́gbọ̀n. Ẹ̀tàlélọ́gbọ̀n. Ó ń dà bẹ́ẹ̀. Mo ti rí ẹ̀tàlélọ́gbọ̀n. Mẹ́tàlélọ́gbọ̀n. Ìbéèrè mẹ́tàlélọ́gbọ̀n dá lórí àmì ohùn. Fi àmì sórí ọ̀rọ̀ yìí. Ogún bí nǹkan ìní èèyàn, kìí ṣe ogún 20. Ogún. Dòmí. Ẹ̀ta. Ogún. Pé dáadáa. Pé tó bá ti pè sínú, àmì náà yóò jáde ní etí ẹ̀, wàá fi mọ nǹkan tó ń pè. Ogún. Bá mi gbé fún ẹnìkejì rẹ. Ogún. Òun pè nǹkan tó ń pè yẹn, sọ síta. Rèmí. Ẹ fún látẹ̀wọ́. Òkàlì má máa bẹ̀rù, ẹ mọ́ bẹ̀rù. Ẹ̀rù ní mú ní dẹrú, ṣé ẹ mọ̀? Ìyẹn ni pé ẹni tó bá ti ń bẹ̀rù yóò wá di ẹrú nípasẹ̀ ẹ̀rù tó ń bà. Ìbéèrè kẹsàn-án la fẹ́ mú báyìí. Èjìlélọ́gọ́ta. Èjìlélọ́gọ́ta. Mo ti rí. Kí ni fígọ̀ èjìlélọ́gọ́ta? 62. Oríkì
ìbéèrè látinú oríkì. Gẹ́gẹ́ bí o ti sọ fún mi lẹ́ẹ̀kan, Àmídá sọ fún mi pé òun mọ̀ ń pa oríkì dáadáa. Inú òun sì dùn pé olùkọ́ ń kọ́ ní oríkì. Nínú oríkì náà ni mo ti fẹ́ fún ọ ní ìbéèrè. Gẹ́gẹ́ bí mo ti mọ̀ pé o fẹ́ràn oríkì ló jẹ́ ń bọ̀ wá béèrè. Ìwọ gan ló wà lọ pé oríkì ló wà ń bẹ̀. Ó yá, já lọ. Àwọn wo ni wọ́n ń kì báyìí? Àgùnbẹ́ ọmọ onílẹ̀ obì. Àgùnbẹ́ ọmọ onílẹ̀ obì. Ìgbẹ́yìn. Rárá. Ó fẹ́ gbìyànjú. Ṣákí. Rárá. Àgùnbẹ́ ọmọ onílẹ̀ obì. Àgùnbẹ́ nǹkan tán bá gùn bá tán bá ti gùn ó wà bẹ́lẹ̀ bì. Àgùnbẹ́. Ìkìrun àgùnbẹ́ ọmọ onílẹ̀ obì. Ìkìrun wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tá bá kọjá Òṣogbo a kan Ìkìrun. Àwọn náà ń pè ní ìkìrun àgùnbẹ́, náà ń kì bẹ́ẹ̀ ìkìrun àgùnbẹ́ ọmọ onílẹ̀ obì. Ìbéèrè kẹwàá mú béèrè. Ìbéèrè kẹjọ. Ìbéèrè náà sọ láti inú àwọn ìtàn ilẹ̀ Yorùbá pé ta ni baba ńlá Yorùbá? Lámúrúdù. Ta ni baba ńlá Yorùbá? Odùduwà. Odùduwà. Ṣé o gbà bẹ́ẹ̀? Bẹ́ẹ̀. O gbà bẹ́ẹ̀? Bẹ́ẹ̀. Ọmọ pé kọ́kọ́ sọ nǹkan kan lẹ́ẹ̀kan pé Lámúrúdù. Èwo ló fẹ́ mú nínú èyí tó ń ṣe ròyìnròyìn lọ́kàn rẹ̀? Ta ni baba ńlá Yorùbá? Odùduwà. Odùduwà. Sọ̀rọ̀ sókè dáadáa. Odùduwà. Ó dá ọ lójú? Bẹ́ẹ̀. Ó dá ọ lójú? Bẹ́ẹ̀. Kò sáǹfààní àti yí o. Ta ni baba ńlá Yorùbá nígbà ẹlẹ́ẹ̀kẹta? Ẹlẹ́ẹ̀kẹta tí mo béèrè ni mo ti béèrè lákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta. Odùduwà. Ẹ bá ń fún látẹ̀wọ́. Nítorí pé púpọ̀ nú àwọn ìwé tí à ń lò láti fi kọ́ ọmọ ní ilé ẹ̀kọ́ ni ó ti fa àṣìṣe yìí. Kò sí kankan tó kàn wá pẹ̀lú Lámúrúdù láti ibìkan sí ibìkan. Lámúrúdù alábọ́rùn ní àbápè yìí fún ìran Yorùbá. Ẹni tí a kà sí ìran baba ńlá wa tó ṣẹ̀ wálẹ̀ gangan ni Odùduwà. Nítorí pé òun ni orírun wa, ipasẹ̀ rẹ̀ sì ni àwa Yorùbá fi ń jẹ́ Yorùbá. Nítorí ìdí èyí mo dúpẹ́ gan lọ́wọ́ àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n wá lónìí. Àwọn kí lorúkọ ilé ẹ̀kọ́ yín lẹ́ẹ̀kan sí? Saint Teresa College láti ìlú Ìbàdàn. Àwọn tó yẹ kí wọ́n figagbága pẹ̀lú rẹ̀ ní Baptist College èyí tí ó wà ní ìlú Ìbàdàn, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ságun. Tí a bá wo ìgbéléwọ̀n àwọn ilé ẹ̀kọ́ yìí, wọ́n gba máàkì 3 nínú máàkì 10. Akáṣe ká ní pé àwọn ìkejì lọ wá ní àmọ́ nǹkan tí ìbá ṣẹlẹ̀, àmọ́ síbẹ̀ awúkọ́ aríìtú ògùn bàjẹ́. Ẹ̀bùn rèé láti ilé-iṣẹ́ African Children's Network tí wọ́n ń ṣe agbátẹrù fún ètò Yorùbá wa. Àmídá gba tiẹ̀, Zainabu gba títì rẹ̀. Owó ìrìnsẹ̀ ní tí ẹ ó fi jíṣẹ́ fún olùkọ́ yín tí wọ́n kó yín wá. African Children's Network àwọn náà ló ní ká fún yín ní owó yìí fún pé a mọ rírì yín pé a pè yín ẹ sì wá ẹ gbà. Títí ìgbà náà tátújọ máa pàdé. Orúkọ tèmi ni Tilétipẹ́ Bákàrè Saheed ọmọ Aríjó má jẹun. Gèrè nímọ̀ pé ó yàgò lọ́nà tàgò. Ìgbà mo bólú yàgò tí ìbólú jí ń kọ́ mo tún bólú jí tán olú yọ mí lẹ́nu. Ó dìgbà kan náà o.